ọba Elédùmarè mà ṣàánú fún wa o wọ́n ní wọ́n mọ̀ gún ẹ̀ṣọ́ Emir Sanusi ní ọ̀bẹ pa òmíràn fara gbọgbẹ́ o lásìkò tó ń bọ̀ níbi ìrun ọdún ìtúnu àwẹ̀ ọlọ́run mọ̀ ṣọ́ wa o. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò òun ni wọ́n mọ̀ ti mú ọkùnrin kan ẹni 20 ọdún ni wọ́n pè é ní àdúgbò Sharifai sí àhámọ́ o lórí ẹ̀sùn pé ó mọ̀ pa ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ tó wà ní ààfin Emir ti ìlú Kánò gẹ́gẹ́ bí iléeṣẹ́ akọ̀ròyìn ilẹ̀ wa ìyẹn NAN gẹ́gẹ́ bó ṣe wí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní Kánò Abdullahi Kiyawa ó mà ló mà sísọ o lójú ìṣẹ̀lẹ̀ náà ní ọjọ́ àìkú Sunday nílùú Kánò. Kiyawa ní àsìkò tí ikọ̀ tó ń kọ́wọ́rìn pẹ̀lú Emir Sanusi Lamido Sanusi kejì tó máa ń tẹ̀lé láti lọ kírun ọdún ìtúnu àwẹ̀ ní ọjọ́ àìkú ó ní ìṣẹ̀lẹ̀ náà mà wáyé o ní déédéé aago kan ọ̀sán kù 20 ìṣẹ́jú mọ́ ni. Kiyawa ó wá ṣàlàyé pé afurasí náà pẹ̀lú àwọn èèyàn mìíràn tí wọ́n ti na pápá bora báyìí ó mà ló máa fi ọ̀bẹ gún ẹ̀ṣọ́ Emir náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Surajo Rabiu sì ló jẹ́ ara ẹ̀ṣọ́ ojú ni alákànfin sọ́rí tó wá láti abúlé Sabontiji Jaba tó sì jáde láyé o nítorí ọgbẹ́ tó gbà láti ara ọ̀bẹ tí wọ́n fi gún náà. ọmọ ikọ̀ ẹ̀ṣọ́ ojú ni alákànfin sọ́rí mìíràn Aminu Suleiman tí agboolé Kovamata òun náà máa gba ọgbẹ́ lóríṣiríṣi o tó sì ń gba ìtọ́jú o ní ilé ìwòsàn Murtala Muhammed tó wà nílùú Kánò. iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà tó sì ti ránṣẹ́ pé àgbà ìjòyè kan nílùú Kánò Alhaji Wada Isiyaku wípé kó wá sọ ti ẹnu rẹ̀ o nípa ohun tó mọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn náà. iléeṣẹ́ ọlọ́pàá náà wá fìdí rẹ̀ múlẹ̀ pé òun ti gbẹ́sẹ̀ lé gbogbo ohun tó jẹ mọ́ ìwọ́de dọ́bà lásìkò ọdún ìtúnu àwẹ̀ tó sì ń lago kìlọ̀ fún àwọn arúfin pé wọn yóò jó pàlóńgò lábẹ́ òfin o tí wọ́n bá ti tako ìkìlọ̀ náà. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ó wá tún ṣèkìlọ̀ lórí ìwà jàgídíjàgàn àtàwọn ìwà mìíràn tó lè dúnkokò mọ́ àlàáfíà ìlú tó sì ń tọ́ ilẹ̀ lápé òun yóò kó gbogbo àwọn èèyàn tó bá ṣẹ̀ sófin ìdàlúrù sí àhámọ́ o tí wọn yóò sì fún báyìí wọn ò fi kàtà òfin o. bákan náà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò ó wá pàrọwà sáwọn aráàlú láti farabalẹ̀ kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn aláṣẹ láti rí dájú pé àlàáfíà jọba ní àwùjọ o. kọ́lọ́ ọba kó dákòókò ṣàánú ìntàjẹ̀lá wa kélédùà kó má jẹ́ kí n tí ó jẹ́ wá kó pàdé wa o. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ bá tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o kẹwàá bá tẹ notification bell láti lè máa àwọn ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. akú àtàrà àkúṣe tòní àsìkò pọ̀pọ̀ ìsìn ọdún Ọlọ́run ọba Elédùmarè yóò gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa o ẹ jẹ́ ká ní ọjọ́ rere o.